Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Ta ló ṣe fún Musa Ọlọ́run kó wọlá bí ànábì gbàdúrà yín kó má kú síbì kan àdúrà mẹ́wàá ni Musa tọrọ gbogbo ẹ̀ pátá ló ṣe fún Musa Ọlọ́run kó wọlá bí ànábì gbàdúrà yín kó má kú síbì kan. Ànábì Yusufu táyé jù sẹ́wọ̀n kése gbọ́ pààyàn wọn pààrọ̀ mà ní Ọlọ́run kó wọlá bí ànábì ká má pààyàn ká má. ẹ dákun ẹjẹ rí náà rí ọkọ tìyàwó. ẹ dákun ẹ̀sùn ẹja rí náà ráwọn méjèèjì tán kó wá ta. ó dàbẹ́. ẹ̀sùn ẹja rí wọn. inú mi dùn pé afọwà Lukman. ìmáàmù ni wọn. afa ni. bẹ́ẹ̀ ni. naam ọ kọ́ra àbọ̀jẹ́ Marcus. kò síbi àbí ẹbí àfàṣà ni wọn. kátó tún á pé ọjẹ́ yàrá tí. àbí ẹ̀kọ́ ìtẹ̀wé kí n mọ̀nù. àbí. ó tún á jẹ́ pálọ̀ tí. ọjọ́ nù pálọ̀ tí yín nù jẹ̀kún yàrá lọ́hùn nígun ilé. Masha Allah. inú mọ́tò tó kún bọ̀ ìwọ náà ara kan. ìwọ náà ara kan bẹ́ẹ̀. Akramakumullah. àbọ̀lẹ̀ wà sí dénà kan. Inú mọ́tò tó kún bọ̀ ìwọ náà rà kan. ọ̀rà ń bẹ̀. ọ̀rà ń bẹ̀. àwa àmọ̀ yìí ti ṣe é nu gbogbo àmọ́ mọ́tò tó kún bọ̀ lóde òkú. Masha Allah. ṣé ìwà Lukman. ń da yín lóhùn oníná. ọkọ̀ tó kún bọ̀ làwọn obìnrin. náà làwọn obìnrin gbogbo obìnrin tó kún bọ̀ ní án. Yé. àtàwọn mọ́tò náà wọ́n ń ta níṣe. ìjọba nílò tuntun báyìí. àwọn mọ́tò pàtó ọlọ́jẹ. Aloku nìyẹn. sálòkù tó nù. ẹ dákun. Akramakumul karim. mọ́tò tó máa gbé lọ pàtó ọlọ́jẹ̀ tó wáyé bá ti bà yẹn yẹn ni. ókè táwọn Boko Haram ti dáwọ́ tẹ̀. àwọn Boko Haram ta abalaye. abalaye àwọn ẹyin bọ́ǹbù. afọwà Lukman. ó ń da yín lóhùn. ń dáhùn. pé à ń bára mọ́tò tó kún bọ̀ ọwọ́ gbọ́dọ̀ já lára. ọwọ́ gbọ́dọ̀ ṣe lára ẹ̀ ìjọba ti lóde náwó sí i mọ́ olómọ́tò pinnu. Akramakumullah. bẹ́ẹ̀ à ń bára mọ́tò tó kún bọ̀ o lè jí láàárọ̀ kọ́sítàtì bá nílẹ̀ kan náà. láéláé ó wọ àwọn nǹkan kan lára rẹ̀. ọkọ̀ sí bọ́nẹ́ẹ̀tì wò. ó sì mú ẹ òkè ọ hange. ọwọ́ hange. bẹ́ẹ̀ni. ọkọ̀ wo bátìrì wò. bẹ́ẹ̀ni sẹ́rìrì ọ̀yọ́ ṣé ò séèkì. ọ géèjì ọ́ìlì. ó wọ̀ yóò náà wò. ó sèrà déétọ̀ sílùmí. brake oil. ó bírèkì ọ́ìlì wò. power steering oil wà chẹ́kẹ̀ gear oil. ó wọ̀ yóò náà ọ wà wọ pínpín. ọ wà start mọ́tò mọ́tò bá wà dáhùn ọ wò pọ́ńtì ẹ̀gbẹ́ wò. ó wò tó ti wò. ọ wò tó sì wò. ó wò full light wò. lọ́wọ́ pọ́ńtà ọ chẹ́kẹ̀ ọ wà tẹ pín. sẹ́rì ilé rẹ̀ òdo. ó wò hàn wò. Akramakumullah. bí mọ́tò ní bá wà ń start lọ́wọ́ tí ń ṣe lọ́wọ́ àbọ̀ sẹ́yìn ọkọ̀ ọ àwòrú èéfì wò ní ń jáde láti bí i. búlù ni àbí dúdú ń dami ni àbí ọgbẹ fúrúfúrú. èéfì tí ń jáde ó dúdú ni ṣé kò rùn ṣé kò mọ smile. baba. ṣe salisa nǹkan mi tó ni. àánú ọlọ́wọ́ ní kú rárá yín láéláé. àmì èéfì búlù ní jáde ń bẹ́ẹ̀. ọwọ́ owó. ọ fún mi. bọ́ọ̀ bá fẹ́ ba yé ọkọ̀ jẹ́ àkókò owó gbogbo ń ta ní owó yìí. ṣé wà Lukman ó ní náà. ṣáwọ obìnrin tá à ń fẹ́ ní sì ti rí nù. wọ́n ti rí nù àwọn obìnrin tá à ń fẹ́ ní sí. mọ́tò tó kún bọ̀ ni wọ́n. ọlọ́run o. Masha Allah. Alájà Balkis. ó náà da yín lóhùn. Alájà Balkis. ó ní náà. ibi tọ́lọ̀ ní kọ́ sẹ́rù rẹ̀ kà lóde yìí. níbẹ̀ ló dé yìí màálù rẹ̀ lójú orí. ibi tó wá sọ ká yí o ọ̀yọ́ lọ. oyè. ọ̀gbẹ́ni ọ̀fà fà kó fi pàdé àlùbáríkà lára fún. Káì. ọlọ́run o. àdánwò làfà mi. àdánwò ni. kéèyàn fẹ́ kọ̀ǹdọ́ lọ́kọ̀ ń gbà mí ìyá ju kéèyàn fà fà àbáwọn lọ. ẹ̀yìn small doctor. Gangan. àwọn ọmọ ẹ̀yìn pàṣọ ọmọ ẹ̀yìn Ṣáídù Òṣùpá míì kẹ́bìnrin ọ̀fẹ́ wọn ọ̀sán jù kọ́ fà fà mi. Masha Allah. tọ́lọ́pọ̀lọpọ̀ àfa kárí ara lókùnú wọn. kára ká má san kásì kó dìjà. ìbí ọlọ́run bá wà tí ní kọ́ ọba rẹ̀ ọ wà gbà fọlọ́ pétọ́. ibi ọlọ́run tó mi máa nì ibi odò gé máa nì ọ wà dúró bẹ́ẹ̀. ṣé wàá Lukman wọ́n ní náà. ọlọ́run gbẹ́gbẹ́ àfún obìnrin yóò sì fún ọkùnrin ní ìyàwó Allahu Akbar. nígbà míì àní kíkẹ́kẹ́ ó ṣe rẹ́gí kí rúmú ó ṣe rúmú. déédéé ń tọ́ tọrọ dọ̀ ọlọ́run àní náà ni náà ní. ọ wà rí bá ń sin lọ́hùn obìnrin Insha Allah.
ó rí bá ń ṣe lọ́wọ́ obìnrin. abánisìn lọ́hùn obìnrin. I love you sir. àfa baba. nígbà mi sì ní ọlọ́run alópo ẹ̀bí tí ìlú lórí àwọn ènìyàn ọlọ́run. wà ní mọ́tò. agbádàn obìnrin fa. akramakum al-karim. ń tẹ̀lé yìí. ṣé wàá Lukman ó dá yín lóhùn. inú mọ́tò tó kún bọ̀ wọn náà gbé wọn náà kan jẹ́ra bẹ́ẹ̀ kan. ọ̀rà kan bẹ́ẹ̀ o. a'udhu billahi minash shaitanir rajim. ọlọ́mọ sàjà sọ dáadáa. bismillahir rahmanir rahim. dá pẹ̀lẹ́pẹ̀lẹ́. أعوذ بالله من الشيطان الرجيم all right. بسم الله الرحمن الرحيم yes. وبه نستعين رب زدني علما ما أصابك من حسنة فمن الله okay mi mú mi wá. لن تستطيعوا أن تعدلوا بين النساء ha ولو حرصتم wàlá ni mẹ́mẹ́ wàlá ń. ولن تستطيعوا أن تعدلوا بين النساء ọlọ́run o. ولو حرصتم all right. فلا تميلوا كل الميل Yes. فتذروا كالمعلقة لا إله. وإن تصلحوا وتتقوا Yes. فإن الله غفور رحيما. ṣé wàá Lukman. ó ní náà. aya ni wàá kọ́kọ́ ni harifu mini hurufil kasamu. akramakumullah. أكرمكم الكريم. min hurufil kasamu. الكزم أكرمكم الكريم. má dùn mẹ́ o o fẹ́ di ọkọ ìyàwó lójú nù. wáwo. ولا تستطيعوا أن تعدلوا بين النساء. lámù wà nínú sàkínà lánàá àbàdíyà nù. ما شاء الله. abadiya. ẹ̀wọ̀n kan méjì tó tẹ̀léra wọn. naam. hariful kasami نعم. akramakumullah. àti lánàá àbàdíyà. méjèèjì wá tẹ̀léra wọn. la ilaha illallah. ولا تستطيعوا أن تعدلوا بين النساء. ṣé wàá Lukman ọlọ́run fira rẹ̀ búra ó fira rẹ̀ búra ni. ó ti tó láyé ara rẹ̀ ó fi rẹ̀ búra. ṣé wàá Lukman kò síba tí lè tó àlétọ́ ànábì ọlọ́run. aláìláyé. bàbá ta ànábì ọlọ́run ànábì tọ́lọ́run fi wá wé dédé ànábì ọlọ́run bàdé Israẹli ni. insha Allah. ètò lè tó ànábì Muhammad wa ò sí. kò sí mọ́. ẹja gbàgbé yàn. gbàgbé yàn. ẹ wá wo bí yàrá ànábì Muhammad. صلى الله عليه ẹni tí وسلم. gbogbo ayé ròyìn lẹ́yìn Khadija Aisha ni. بني. sáà ìsátọ́lọ́run fa ànábì sẹ́kọ̀ ànábì lè mọ̀ ní. ọ̀hàn lè mọ pírígìdì ẹ̀hàn mọ́ ọ̀hàn ọ̀gbọ́dọ̀ kéènì. Aisha fain Aisha kúrú Aisha ọ̀gá Aisha ga ó ṣe rùmúrùmú Aisha sanra ọmọ yẹn kí ó kó yàn mára ó ṣe gbá àbáyé ọ̀hún ànábì ní pẹ́tẹ́ mu. ọkàn ni hùn. ولا تستطيعوا bẹ́ẹ̀ni أن تعدلوا بين النساء. àmọ́ lóòrùn tòní tà ní lọ́wọ́ yìí àbáwá Lukman lóòrùn tòní tà ní lọ́wọ́ yìí o ká lọ lọ́wọ́ yìí. ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ń sàgbápò ló lára obìnrin. كاي. kó láyé àwọn ọkùnrin ti á rí. náà lọ́ fà tẹ́wọ̀n méjì fi pọ̀ nínú àwọn ọkùnrin ìran méjì bẹ́ẹ̀ni òsì àtolòsì láàrin àwọn ọkùnrin. bẹ́ẹ̀ni òsì àtọ́ olòsì pọ̀ láàrin àwọn ọkùnrin púpọ̀. كاي. ká ní pọ̀. gbogbo àdúrà táwọn àfáà ń ṣe fáwọn ọkùnrin mi kàkà tí ì jẹ́ fún yín yí sódì. ká ní yí sódì ńgbà fọmọ ọlọ́mọ sẹ́wọ̀n. ما شاء. ẹ̀wọ̀n ayé. báwa kókò béèrè ti jẹ́ rin ọlọ́run bá kẹ́ wọn آمين. ẹ sábẹ́ fún wọn ní iná آمين. bàbá tẹ̀lé wọn lòdì tá a bá dé bàbá fún wa ṣúgà kóró méjì méjì tán ẹsìn sàròyé báyìí. nǹkan mi làwọn ṣe bá ń ṣe fa tí wọ́n rò páàsì ọ̀tọ̀ ń tá wọ́n bá ọ̀tọ̀ ọ̀yà wọn lẹ́nu. ẹ̀dọ́ àwọn eléyìí ń rojọ́ ní àyè báyìí. tí wọ́n bá lọ́yà wọn lẹ́nu. all right ẹ yóò bá nẹ́bì ní àyè bẹ́ẹ̀ bá tún rojọ́ ẹ̀ kà ó kẹ́ ẹ́ díjú. àwọn ọmọ aláìda ọkùnrin pọ́nísímẹ́ǹtì lójú agbo ní. أكرمكم الله. wọ́n bá ṣàdúrà fún afáwà Abibullah lẹ́yìn ṣúgà kóró méjì. lẹ́yìn ṣúgà kóró méjì méjì Naam. wọ́n ní ẹ tẹ́wọ́ yín gbogbo gbàtẹ́ bá níyàwó láyé obìnrin tẹ́ bọ́ lọ́hùn ṣiṣẹ́ láre lọ́lọ́wọ́ fún yín La ilaha illallah. obìnrin tá bọ́lọ̀ ṣiṣẹ́ láre. obìnrin tá bọ́ lọ́hùn ṣiṣẹ́ láre. ما شاء ta ló الله. sọ fún yín ẹ̀yin obìnrin ẹ̀yin ọkùnrin ta ló sọ fún yín kó bìnrin máa ń dáa tán ta ló sọ fún ọkọ bìnrin máa dáa tán aláwòkùnìyàn ta ló sọ fún yín aláwòkùnìyàn. lọ́ọ́ bí ìyá rẹ̀ lé sí ìyá rẹ̀ dáa tán ni. níbo alájì málẹ́jì máa rẹ̀ ni kí ni sọ.
bàbá rẹ jẹ́ni tí ìtàsílẹ̀ obìnrin bẹ́ẹ̀ni ìyá rẹ ọ̀dá tán ìyá níbo alájí ń da sọ́ọ̀bù oníjọ́ ẹni ìyá rẹ bá sì dá tán bàbá rẹ ọ̀dá tán bàbá ọ̀dá tán Bẹ́ẹ̀ni. àwọn méjèèjì mọ́lẹ́jì ara wọn nù lé ni. ta ló sọ fún ọ kó ní pàdé àdánwò bẹ́ẹ̀ àyèbóbì la pé Masha Allah. ẹ wá wá dúró ìmọ̀ tó lọ́ ha obìnrin fún wa eré ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn ọkùnrin ò tiẹ̀ pé omi dà sọ́pọ̀lọpọ̀ ọmọ ọkùnrin lámú àfa yìí bàbá ẹ wá dúró ìmọ̀ tó lọ́ ha obìnrin fún wa ó di àwọn àfàtà obìnrin Vicky ó kó wọn papá mọ́ra fún wa ni àwọn obìnrin Ẹ wá dúró ìmọ̀. tí wò sí gbọ́dọ̀ gbé. ìyá àti bàbá tó bóbìnrin tó bí obìnrin àfa yìí bàbá wọ́n wá ṣe wàhálà wọ́n ràn léwé wọ́n ràn lé kéwú ìbí ọkọ̀ṣẹ́ wọ́n náwó lé lérí tààrà àfa yìí bàbá gbogbo ẹni tí náwó lé obìnrin lérí yányán pápátá ká kí pé o kú sẹ́ kú sí. ká kó bèè bẹ́ẹ̀ kú sẹ́ àmọ́ irúṣẹ́ wo ló ṣe o ṣiṣẹ́ fún sẹ́ ni bẹ́ẹ̀ni kò lè jẹ́ ṣiṣẹ́ fún sẹ́ ni bẹ́ẹ̀ni déédéé ìgbà táwọn ìyá ni wọ́n bá jèrè ẹ̀ àrùn ọkọ wọn ni ó lè mọ́kọ wá ó di jésù gbogbo àlùbáríkà táwọn fẹ̀mí káwọn jẹ lára rẹ̀ ó di ọkọ ẹ̀ ó di ràn ilé ọkọ. eléyìí náà máa kọ̀ǹtúrò rẹ̀ àwọn tó máa àfa ń yìí lò tí ọ̀dà. bí ọba gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ ẹ̀ gbogbo tó bá lọ gbé fún ìyá rẹ̀ pé ló ń jẹ ọmọ bí ìyá ń bá ilé jẹ́ òkò jà ní ọmọdé ìyá jẹ sínú ọ̀dà báwọn. La ilaha àwọn náà sì ṣe wàhálà lérí ẹ̀ àwọn wọn ti ṣe wàhálà lérí ẹ bàbá ẹ wọ Ọlọ́run ọba ara ẹ wọ lọ́hùn ó sọ àwọn obìnrin mọ́lẹ̀ fún wa. àfa yìí Bàbá. àwa gbogbo wàhálà tá a bá ṣe lérí wọn àwa la gbà àwa la gbà ń lé wa ní ó ti wọn wá kó lò bọ̀ wá sọ́dọ̀ wa lágbára Bẹ́ẹ̀ni. Ọlọ́run. ẹnìnà Naam. kàkẹ́ ànábì bàrànsálà wọn bá yín. wọn bá àwa jẹ́ mọ́tì mi lólé àlẹ́ wọn kàn wá kọ́ mánsán àbí dúpẹ́sì lẹ́sìn pélé tó dájú ni Ee, ńgbà tí ọwọ́ àrọ́kọ táwọn gbélé àlàpà ilé alájẹ káàárọ̀ ilé alára àfa yìí ilé alára là ń pè. wọ́n wà mú ọmọ kúò láti gbé ilé tó fáyìn tó ti ní yàrá tiẹ̀ tí ń tọ́lẹ̀tì ń yàrá ẹ tó náà ń dàsẹ̀ panu ilé tí ń dàsẹ̀ pa tí ń tilẹ̀kùn. yóò mú wálé àlàpà tí ó ti máa gbé kí ọ̀dà lọ́lẹ́kùnlé barasa kí ẹsẹ̀ kíá sílíbàṣẹ gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ múlẹ̀ ẹsẹ̀ wọlé ni. mo lọ bọ́lá gómọ lálẹ́ àná ni kò ṣe wọ̀ lẹ́gbẹ̀ẹ́. Wala tastati'u an ta'dilu bayna an-nisa'i. ẹ wẹ mọ tọ́lọ̀ kan àwọn obìnrin fún wa ẹwẹ mọ gbígbọ́ Ọlọ́run fi á sínú kéèjì fún wa. ẹ wẹ mọ afọwọ́sẹ́ Uthman èmẹ́lẹ́ kẹta tó hàn wọ́n ó tún wá yàn wọ́n jẹ fún wa Naam. kí ni ìyànjú ọ̀hún. afa yìí Bàbá. obìnrin ló ṣe wàhálà bá ti jẹ bá ti mu Kai. ń gbà dáṣe ní tiwa bẹ́ẹ̀ni àwọn sì yóò wá wá káàkiri bàbá wa rí tán yóò wá fojú fẹ́ ná ẹlẹ́mi ọlọ́lẹ̀ ra èédú tó ti yá wèrè ẹdú òsì wọ́n wá fẹ́ yóò mọ̀ wá ta lójú sáyìí yóò tó lápòlò láti bẹ̀. ndí efi ibú tán. ọkùnrin yóò tún wá gbé fóònù ẹ ló Síkírà ẹ ló. sọ̀rọ̀ fẹ́ ya wèrè ìyá má bínú tí iná ní í ṣe. mọ́lẹ́ bí ń pa mí àbọ̀ ìwéré ń sí ọ́ ní ẹ má bínú kọ́lá ìjáàbù mi ràn náà ẹ̀rí Ọlọ́run kọ́ ṣàánú mi ni. ìjábọ̀ yẹn ṣe kí ni yóò ràn náà. ìwọ gẹ̀ẹ́sì máa jóná ẹ má ṣe pè fún mi tí iná ní. Wala tastati'u ẹ wà àgbákò ni an ta'dilu bayna an-nisa'i. bọ́bìnrin bá wá ṣe wàhálà tó bá dáná nìtàn tó bá dáná nìtàn dáadáa ọkùnrin yẹ̀yẹ́ ìmọ̀ lọ́wọ́. kàkẹ́ nẹ́bì Bàbá mi. ọkùnrin yóò tún wá jẹ jù yóò jẹ jù. ọkùnrin lè gbẹ ẹran mẹ́fà pọ̀nmọ́ mẹ́rin bẹ́ẹ̀ni obìnrin wà mú ẹran kan pọ̀nmọ́ kan tí akọlò tó gbọdọ̀ rí. bọ́bá yẹn jù bẹ́ẹ̀ lọ tí bá ti lọ bí ẹran méjì pọ̀nmọ́ méjì tí akọ̀ báyìí ní nàgà tí ń gbé mẹ̀mú náà yóò lọ lé wọn lè rojọ́ ni. ẹran mélòó ni méjì pọ̀nmọ́ mélòó ni méjì. abájọ làtí ọ̀làsọ̀lá alájà kí ló dé tó wà sọ làbí rẹ̀ rán ni. láìla. Wala tastati'u an ta'dilu bayna an-nisa'i. sẹ́wọ̀n Lukmanu fàròyé lẹ̀ lónìí náà ẹ wá dúró mọ̀ tọ́lọ̀ hàn wọ́n bẹ́ẹ̀ ẹ wá dúró èèmọ̀ yìí. yóò tún wá ó tún yàn wọ́n jẹ fún wa ẹ tí a lọ gbọ́dọ̀ pọ̀ jù tiwa ni. àfa yìí Bàbá. ẹrẹ tiwa ni yóò tún pọ̀ jù òun ló ń ṣe wàhálà rẹ̀ olóyè ṣe wàhálà rẹ̀ ọkùnrin tó tún yẹ̀yẹ́ iná. ẹ dákun jama ṣe ẹ ń tẹ̀lé mi torí Ọlọ́run abáta wíìkì ṣe ń tẹ̀lé mi wọn ò gbọ́ nǹkan mi ìbá ti èmo tí wàá parí síbẹ̀ Naam. ọwọ́ kè mọ̀ tọ́lọ̀ hàn wọ́n fún wa èwo ni tọ́lọ́run tó hàn fún wa. Aliyu Muhammad Sallallahu alayhi wa sallam. Ọlọ́run hàn obìnrin mọ̀ mẹ́ta fún wa Naam. ẹ̀yin ọkùnrin ẹ lọ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin ọkùnrin. tani sáré yìí mẹ́ o talẹ́lẹ́yìn rí tí gbogbo ẹ̀yin ọkùnrin ẹ lọ bẹ̀rù Ọlọ́run kò síbi kan tó ti sàgbákò lẹ́sẹ̀ ọjọ́ lọ́wọ́ dọ̀lọ́wọ́ mọ́ ara ìyàwó rẹ̀ ara ìyàwó rẹ̀ ló ti fara. bàbá àkókò béèrè wọn ni bàbá gbogbo àgbákò tó bá bọ̀ láyé kó mẹ́ nítorí gbogbo àdéhùn tó bá bọ̀ láyé tó sa Kùránì tọ́lọ́wọ̀n dáhùn ọ̀sàdà lélù kọ̀gbọ́. ọ̀sàdà láìlú ọlọ́wọ̀n dáhùn níwọ̀ ọkùnrin ó ṣe tẹ̀sùbà fà ọlọ́wọ̀n dáhùn bàbá ní lè sàlù àlá Okay. wàá bọ́ sí ìtẹ́ má ké Kùránì má ṣe dàlẹ́ má bàtà sí bàmọ́ má ké bá tí a kankan. má yẹn náà bí la. wàá bọ́ sí ìyàwó kọ́dà má yẹn náà fi la wàá pọ̀ lọ́nà lóko aláwọ̀ kọ́dà má fọ nkúzi ìwọ ọmọ fẹ́ bá sọ̀rọ̀ báyìí kọ́lá má bàa lájì kọ́. má bàa lájì kókó lọ́hùn má gbẹ́ bọ̀dá. má ké mọ̀dá láàkọ́ mọ́ ẹ lórí aláwọ̀ láwù ìwọ ọmọ bá lọ́rọ̀ báyìí. mo fẹ́ bọ́ sọ̀rọ̀ yes kò sí Hi. ọgbọ́n mi.
bọ́ sàdúrà títí mo ní mo wá nǹkan báyìí ó ṣe. ó sì kọ́ ó ṣe. I know mo mọ̀ kí mo sẹ́. wá gbọ́. bet mo dẹ̀ sa Kùránì o bìkítà ẹ̀. mo sàdàrà ìlú ò gbọ́. mo dẹ̀ tó fa tẹ̀síbà o nání ẹ̀ ìyẹn ti da bẹ́ẹ̀ o. now mo fẹ́ fi kíní kan bẹ̀ ọ́. jákè ní nǹkan náà. ìhà tí mo kọ síyàwó mi. ìwọ ló ń wò tọ́wọ́ ẹ pé ìhà tí mo kọ síyàwó mi lójú àtìlẹ́yìn ẹ̀ bọ́ba ìpọ́ tẹ̀wọ̀ lọ́rùn ó sì jẹ́ ntọ́da tó dùn mọ́ o ṣe báyìí fún mi. olójú ọkùnrin tó wù ẹ́. bẹ́ẹ̀ ló mi bá wí mi ọ̀rọ̀ ló sì máa yíwọ́ sí. àfa yìí nbẹ ti kọ àti ìhà gbáko sáwọn obìnrin. ìhà tó ti jẹrà. ìhà bú. bọ́ọ̀bá ewì báwọn ó dé mọ́ dàla. La ilaha illallah. ó fẹ́ nísàdúrà rẹ mọ́. wàlá tẹ́sítẹ̀tì ó àǹtàdìlú bẹ́ẹ̀nà nìsáyì wàlá ó hàrẹ́sì tún fàlẹ́ tẹ̀mílù kúnlálì mẹ́lì wàtàzẹ́rù kàlmù àlàkọ̀tì. ẹ ọkùnrin ṣé wà Lukman ẹ wọ dúró ìmọ̀tọ́ lọ́hàn obìnrin àkọ́kọ́ ìmọ̀tọ́ kọ́ hàn wọ́n fún wa ńgbà tá a parí ẹ̀ dáadáa màtí àwa wù ọwọ́ apá Jibril lásẹ̀ ẹ lákàtúntẹ̀ tẹ̀ ń sáwìí tó lọ́wọ́ ẹ ṣe sùúrù ọwọ́ apá màláíkà Jibril lásẹ̀ ó ní kọ́lọ̀ Jannatul Khuldi kọ́lọ̀ kó la káyọ̀ ọgọ́rùn wa ọgọ́rùn la káyì. ibà kó sì mú ọgbọ́n kan pẹ̀lú ètè kan kéèkún ó di 102 ayọkọ Jibril wa kò dé afa Lukman ó sì ń kàn mí àwọn kàwókè ó di jù. wọ́n ní ìmọ̀mú àwọn ọmọláyìí dá ìmọ̀mú ọkàwókè lójú àgbo. n gbọ́dọ̀ wọn tẹ mú òwe láwà lórí ẹni kò lè wọ́n kí ìmọ̀mù yọ. fìlà kọ̀ǹkọ̀sọ̀ lóde. ẹ dákun jẹ̀mọ́ wọ́n wá kó làákà ọgọ́rùn-ún dé àti ọgbọ́n kan ètè kan. ọlọ́run má jà gbọ́ fi ọgbọ́n àtètè sẹ́gbẹ̀ kan báyìí làákà ọgọ́rùn-ún gbé sẹ́gbẹ̀ kan wọ́n mú ẹyọ kan péré inú làákà yìí náà mú ẹyọ kan péré mbẹ́ fi kún ọgbọ́n kan ètè kan kó máa di mẹ́ta ọgbọ́n kan ètè kan làákàyè kan ọyá kó sọpọ la wà wù gbogbo obìnrin ayé ń ta fún yín nù ọgbọ́n kan ètè kan làákàyè kan n ta fún bí ayé nù lẹ́ẹ̀fín gbọ́ àrèjálù kò wá múnà alànìsà bímọ fọdọ́lọ́láwù bá dọ̀hún àdábàdì ọlátọ́lọ́ ní àtọ́jú tiẹ̀ lọ́ọ̀kan nù. ọfọ ọkùnrin làákàyè 99 wọ́n kọ́ ọgbọ́n 99 tó kù sọpọ̀lá ádámà wọ́n fọkùnrin làákàyè 99 ọfọ bẹ̀rẹ̀ yọ̀kan ọwọ níyàwó rẹ ń sọ lóhùn lákàyè mẹ́rin lónìí oníyàwó rẹ ń kọrin òwe ibi tó bí òní làkàyè dé ọfẹ torí pọfẹ ọkọ lémọ ó lè wọn ẹran ọwọ sọ ló kọ yàrá máa kẹ ọ̀ràn ni wọ́n. ara ìwúlá pa wá. wọ́n ra wo yàn. eri gara lọ etí bògà. ọmọ kí làkàyè kan ló ní làkàyè kan. wàlá tẹ̀sítẹ̀tì ó. bílò làkàyè rẹ̀ tí ò ní kọrí. àǹtàdìlú bẹ́ẹ̀nà nìsáyì. bàbá ọkọ rẹ̀ tó tún ṣe ní káyìí bẹ́ẹ̀ ti ń jà ní odò bàbá ọkọ tó ṣe ń káyìí gbà èyí ṣe wọ́n nìkan ní rábí. mo ti gbọ́ alájẹ mo ti. kí ló dé ìwà àtìyàwó sàráfà yìí náà ní kí ló wọ́n fi sí ọ ní. mo ti dákẹ́ àbí kí ló dé gan. ẹ yọ mi lé. indi àárọ̀ ọjọ́ kejì bàbá ọkọ gbọ́ tiẹ̀ ọba ló ń fọṣọ níbi gúndọ̀ bàbá ọkọ rẹ̀ lọ́ba kò ní mọ́lẹ̀ ìwọ̀n ń gbà wá ìyàwó là ń jà tí bàbá ọkọ ti tún já ètè bí ìgbà àkọlẹ̀ ẹnu bí ọpọ́n arábí ìyògbà oyin mama ìyògbà làákẹ́ ìbéèrè lórí ẹyọ kan. wàlá tẹ̀sítẹ̀tì ó àǹtàdìlú bẹ́ẹ̀nà nìsáyì wàlá ó harasitum fàlà tẹ̀mílù kúnlálì mẹ́yì fàtàfẹ́rù kàlmù àlàkọ̀tì. ẹ bá yorùbá nẹbi lọkàn bẹ o. sallallahu alayhi wa sallam. àwọn ará yìí ti strike network kan nẹbi ò sí yàyí kò sí yàyí. sallallahu alayhi wa sallam. èèmọ̀ àkọ́kọ́ nù ọyọ ọ́fíìsì kù lára wọn. ọyọ ló kọrin tí wọn wà àwọn obìnrin. ọfọ wàhálà ká iná tìǹà yìí ọfọ àwọn ẹlẹ́yọ̀ kan kámọ́ wà bínú ọlọ́run fọgbọ́n kùn àwọn ọ̀gbọ́n kọ̀fọ́kùn lọ́gbọ́n ẹlẹ́kọ̀ọ́kùn tó bá gbọ́n ní ìkọ́nà wọ́. kò ní lè nà ní ìní àmọ́ yóò náà síkùn ààrẹ. ní arákùnrin tó gbọ́n. wọ́n ti nà lọ́nà bẹ́ẹ̀. wọ́n ti nà lọ́nà bẹ́ẹ̀. mílẹ̀ ti náwó ọkùnrin tó gbọ́n dà èmi ọ̀gbọ́n wọ́gbọ́n yes lákèndé sà àti ẹ̀sà ẹ̀ndé yes ẹ̀ntọ́gbọ́n ni ẹ̀lákẹ́ gbọ́dọ̀ tó mi fẹ́ ni ọgbọ́n. wọ́n ga tó tọ́ wọ́n ga. èyí ò ti di pọ̀ ọ̀gá ọgbọ́n ò lè ní làákàyè. bẹ́ẹ̀ni. o lè mú méjì pọ̀. o lè mú méjì pọ̀ náà ọgbọ́n ló ní náà. ìlàkàyè ilẹ̀ fáwọn ta ní jẹ. kò sí tí mọ́kùnrin gbọ́ nǹkan méjì ní àpọ̀jù òsì àti ìyà. níjọ́ ọkùnrin bá ti wáyé tó ń ta kóńgò gàrí. ọlọ́run ní sọ lólùsì. àmín. ọgbọ́n àbọ̀ ọgbọ́n ọ̀padà gbọ́n mọ́. wàlá tẹ̀sítẹ̀tì ó àǹtàdìlú bẹ́ẹ̀nà nìsáyì. Mr. Tọ́gbọ́n sọ̀ngbọ́
ìyàwó ń gbé ẹbọ karosíìnì wá gbẹjà ìlera fúnra mi kọ̀ wọ́n lè kó kọ̀ wọ́n lè kó. 200 ni wọ́n tà. àbá yìí bàbá àwọn àgbàlagbà jọ̀hún tán láwọn gbọ́n wọ́n wá jẹ́ ìlúbọ́ yàrá wọn ìrẹsì yàrá wọn jà sí. kọ́dà ìsásùn ọbẹ̀. ẹ gangan àgbàdo gbogbo ẹ̀ ẹ̀wà yàrá wọn ni wọ́n jà sí. yàrá wọn alájí. bẹ́ẹ̀ lè bá ń tọ́ alájí náà omi ti hó ẹyọ ẹ̀wà fún wa kílẹ̀ fẹ́ ṣe. ẹ̀wà ni ẹ̀wà náà kẹ́ni á sì ní. mélòó. ẹ̀yà golo mẹ́rin la wa. kílódé èsè. kílódé. nígbà ńkọ́ mọ gan àṣẹwà méjìlá ẹ̀gbọ́n náà. alájá. bàbá sì yín máa di mọ́kànlá nù lẹ́yìn. alájá sẹ́gẹ̀wà. bẹ́ẹ̀ ni ẹ̀yà golo mẹ́rin. alájí apọ̀ amọ́kànlá. torí àwọn àlàtí tó darí iléèwé ẹ fi kan hun. bàbá náà gbẹ́kẹ̀sí. yọ kọ́ra kò ní fèjì sí. wọ́n wá yọ ẹ̀wà fún wọn gbogbo ra bàbá tó ṣe bẹ́ẹ̀ jọ kẹ́rẹ́ tán jálù bọ́ sílé tó bá àwọn yọ fún bẹ́ẹ̀ wọ́n gbé nǹkan rí sí tán fi lọ àwọn obìnrin kọ́lé mọ́ wọn láàánì ẹ̀rọ àwọn obìnrin wọn èyí tí ń lẹ̀rọ yóò sì lọ́mọ́ kà ń bẹ̀ èyí tí ń tagi yóò sì kọ́lé èyí tí ń dínkúlí yóò sì lówó oní ọ̀pọ̀lọpọ̀ bàbá wà ń lọ jalè tí wàá mọ̀ fi bọ́ sàrè káì o pẹ̀ tí ń bá ti ń dọ́gbọ́n kóbìnrin má jẹ lára wọn o sì ní parí ayé wọn. La ilaha illallah. obìnrin la fún lọ́gbọ́n kọ́ dọ́gbọ́n lára wa bọ̀bá sì fàyílẹ̀ kíyàwó rẹ̀ ọdọ́gbọ́n ò ní rí mi lọ́dọ̀ ọlọ́. o lè rí mi o ti dẹkùn mára rẹ nu àwa níyàwó rẹ ń gbà ọ tani ọba wa gbà ọ bí. ẹni ẹ̀kọ́ gbà ọ lẹ́yàwó rẹ ni. ìyàwó rẹ ni náà tó sì gbọdọ̀ wo bẹ̀. wọ́n fúnra rẹ̀ wo fíríjì pọ̀ fẹ́ mú mi téye mú gàrí orí ẹran dídín ọ̀rẹ́jà gbígbẹ òtòrẹ́jà dídín òtòrí wàrà dídín alright ọwọ́ á pè ìyàwó rẹ̀ pé my dear wọ́n fẹ́ jẹ bread pẹ̀lú mi ọbẹ̀. dadi aṣọ yín náà ní n fọ látàárọ̀ mo ṣe wọ́ọ̀mù ọbẹ̀ ẹ̀bù díẹ̀ mbẹ́ ọwọ́ á rí ẹran tó pọ̀ rẹ̀gẹ̀dẹ̀ ìyàwó ti gbàgbé pò ń ti ní ọbù bẹ̀ láyé o ti gbàgbé kó nírọ̀lẹ́ lọ́tọ́ bẹ̀ fún rẹ̀. ọwọ́ adé lálẹ́ tọ̀ bàbá asúlẹ̀ ọlọ́wọ́n bá ṣírí lànà Muhammad ọbẹ̀ tó kún yàrá lajẹ nísìnyí ọbẹ̀ ti tán ó ti rí bọ́bẹ̀ kú kọ́rọ̀ rí mi nu fíríjì ọ̀wá ní lọ́ọ́ parí bàbá ti rí bíi 2005 gba 1,000 kó fún ọmọ tó lọ sọ́dọ̀. ọba tagbẹ́ rẹ̀ yọ ọ̀gbẹ́ rí. ọkọ̀ mi dùn tẹ́ n bá ti sọ́lẹ̀ báyìí sí. bàbá Súlé ó dùn gbá tí ọ̀dà. ọlọ́run. kọ̀mọ̀kọ́ gẹ̀ẹ́tì wọn. ìwá sì rí. ọlọ́run sì pé àwọn mọ̀lẹ́kà ìyàwó rẹ̀ kò ń gbà rẹ̀. ọlọ́run 5,000 lọ́nà ibẹ̀ lọ́wọ́ fún ní 5 million kọ́dún. Allahu Akbar lọ́kùnrin tí ọba dọ́gbọ́n. Allah. tí o pọ̀ mọ́wó ná. ọkàrí pọ̀ ńlá sí kí tó sínú àkọọ́lẹ̀ rẹ̀. èyí ń da báwọn àpọ́kùnrin tí yọwọ́ ẹ̀. bàbá àmọ́ di nígbà tẹ́ fẹ́ sùn lálẹ́ ìyàwó rẹ̀ ní ọbẹ̀ tán njó láàárọ̀. jọ́dàrọ̀ ọwọ́ ajílago 12 ọsí fíríjì ríwára ọkà ẹja gbígbẹ ọkà ẹja díndín ọkà o tún wá bọ́ sí kitchen o sí pot o mú síbi àwọn ṣe ẹ àwọn kà àsámi ègún tó wà ń bẹ ọmọ yíyẹ iye ẹ̀fún tó wà ń bẹ ọmọ yíyẹ fùkú ara ẹran gbogbo ẹ̀ ló mọ̀ ilẹ̀ wa máa kiri àtọ̀ ẹ̀ẹ́dẹ́ ló má kí mọ́kì mọ́kì nígbà ẹ̀ka gbàgbé kíkì yẹn kí ló wí lálẹ́ àná ọbẹ̀ tí mo lọ tán ọbẹ̀ wo èwo nu ọbẹ̀ náà Salimatu èwo nu ẹ̀ ẹ̀nà ni kúnlẹ̀ síbẹ̀ wọn náà o lè dúró máa bẹ́ẹ̀ ni owó ọbẹ̀ lọ́wọ́ mi ọkọ rẹ mọ́sájẹ́ kúnlẹ̀ Salimatu o ní jẹ mí pa kí ló dé nínú lẹ́yìn kí ló dé mo ti yọ̀ da fún mi ju ọ lọ pẹ̀lú ògùn ọlọ́ ìbí náà sáà mi mo mọ kí sì ní lóru wọ́n ṣe mo lè tọ̀ ni kí sì ní mo lọ kí ẹ ló ṣe mo lè ka ẹran ni àwọn bí ẹran gidigidi 10 sáàkì 2 àwọn pàmò kan lẹ̀ mọ́ etí sọ́nù wọn ni wọ́n lọ́sọ́ láwọn orí wàlá tẹ̀sẹ̀ tí ó ń tàdílù bẹ́ẹ̀nà nìṣẹ́ wàlá harasitum fàlà tẹ̀mílù kùlàlímẹ́yì fàtàfẹ́rù wà kàlmọ́hálàkọ́tì. aliyuma nabi Muhammad sallallahu alayhi wa sallam. olùkọ́ ẹ̀bá yorùbá nabi dáadáa ni. sallallahu alayhi wa sallam. gbogbo ọkùnrin tí ó bá jẹ́ kíyàwó wọn gbà wọn ọjọ́ dọ́gbọ́n lára rẹ. wọn ní o sì ní gba tọ̀dọ̀ ọlọ́run mọ́. insha Allah. kọ́dà bọ́ bá kàkọ́lẹ̀ mọ́tí mi lọ́lẹ́à ọlọ́run ọ̀pá rẹ̀. yóò tilẹ̀kùn wọn ó sì nánà sófin ta. ọ padà máa gbó oúnjẹ lọ́wọ́ rẹ̀ gbẹ̀yìn. La ilaha illallah. yóò ra sípàsì fún ọdún wo. abalùpọ̀ inú ẹni tí èyí sì fẹ́ kó bí ọgbà ọ̀la ìyá àfa àjẹ kan. ẹ̀yà àfa àjẹ kan wọn ò ní kówó sápò àfọ kówó sápò ọgbọ́n wọn lọ fẹ́ dá sí. àfa. àbí ọpọ́n ìpẹ́ ni ó fowó sí. èyí tí ọba la pípẹ́ ńkọ́. yóò sì fìlà yóò kó bẹ́ẹ̀. láìla àjèjà wọn ti ń tẹ̀lé àfa. adáràn lọ́dọ̀ tiwọn. tiwọn ni a máa sọ mọ́. bíyàwó bá béèrè wà wẹ́kẹ́rin ìwọ àwọn pé màálù múlá bá lọ wá sí àti ìdádúró. wọn àfọ ìlú òkè kan. àwọn kọsẹ̀ lọ́wọ́. mo lè wó sí wa. owó ń bẹ lábẹ́ fìlà ọmọ bu. ọmọ òsì. fàlà tó
تستطيعوا أن تعدلوا بين النساء ولو حرصتم فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة وإن تصلحوا وتتقوا فإن الله غفور رحيم. kí ló dé tẹ̀yìn ọkùnrin wá di controller àbí tẹ̀ di importer nínú ilé and exporter ẹ̀yin ọkùnrin importer and exporter ẹ̀yin ọkùnrin ẹ wá import kankan fún ìyàwó yín láyé ìbànújẹ́ lọ. àfibànújẹ́ àti wàhálà ẹlòmíì lo ìyàwó sì sọ́dọ̀ ọmọ ọdún. ọmọbìnrin tí ń bẹ́lẹ̀ bàbá rẹ̀ tó fẹ́ rùmúrùmú ni pẹ̀lú dùnú kò ní hypertension kò ní tíro ó délé rẹ̀ tán dé afa yìí ó di alápatẹ́sán ni bí ọba kíyàn ní sí yọrọ gbogbo àrùn ayé ń bẹ lára rẹ̀ ó ní ọ̀sà critical ọ̀sà gbogbo ẹ̀ ló ní torí kò lè jẹun mọ́ fún ìbànújẹ́ tí ń kàn lára rẹ̀ níbo ó ti ní bp ọwọ́ àlè láyà àfa ìfúnpá rẹ̀ ti ga tiẹ̀ ní rò ọjọ́ kúlókù ti ń retí. afa yìí ọ̀jẹ̀dùnú fún un mọ́ ọ̀jẹ̀nire fún un mọ́ ọ̀jálátìlẹ́yìn fún un mọ́ bí nǹkan bá kò rí ọsọ fún ọbí mi jílóru tí alákàlà ló jí abọ́kọ̀rọ̀ kò sọ fún. ayi afa yìí nígbà tó gbé lọ́kẹ̀ ọ̀padà jí ọkọ ẹ̀ baba Sule baba Sule ẹ baba Sule dìde baba Sule dìde mọ̀lálà kí ni lọ sí. yọgbàgẹ ni yóò lè tọ́ gbígbà wọn jí ìtọ̀ ọmọ rínrin kí lọ sọ lẹ́ẹ̀kan. baba Sule mọ̀lálà. kí ló bọ̀ lọ́dà àwọn jọ́nù jalè àwọn pariwo fún mi jọ olóògùn la wa. yọ akó lára pé wọ́n yìnbọn fún un. ṣé wọ́n yín. wọ́n ti yìn wọ́n fẹ́ yìn. wọ́n ti yìn. wọ́n mú ẹ tó yìn ni mo yájú. jẹ́ kí wọ́n yìn sùn padà jẹ́ kí wọ́n yìn kan náà àwọn ọmọ tá a ṣe sí i. ṣé wọ́n ti sùn náà wọ́n yìn yìnbọn lọ́wọ́ ń jí mi. eléyìí ibú ọmọ. jẹ́ wọ́n yìn náà ká mọ̀ tí ó ṣẹlẹ̀. àwọn ọmọ tá a máa ṣe. tún wọn sùn jẹ́ wọ́n yìn náà. jẹ́ wọ́n yìnbọn náà. bàbá yìí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àjálà ló fún obìnrin mọ́ àjálàbàsọ àjọmọ́nà àjálàbàsíré ìyàwó rẹ̀ gbọ́dọ̀ bẹ́ẹ̀ lómi ìṣe pájú ọ lọ ọwọ́ àti pọ̀pọ̀lọpọ̀ obìnrin mi gbádùn àbúrò ọkọ rẹ̀ jọkọ rẹ̀ lọ wọn àtàbúrò ọkọ náà máa lé ra wọn kì í bọ̀dá ti náà ń bá eléyìí ìbúrò ọkọ rẹ̀ kò sí bá sí i. ìyàwó ẹgbẹ́ mi. bàbá yìí bọ́ dáná kalẹ̀ kò ní ti yàrá wọn dùgbà tí bọ̀dá Sule bá dé. bẹ́ẹ̀ni àbúrò ọkọ yẹ. tọ́lá mọ̀ pé bọ́kọ rẹ̀ bá ń jẹ́ náà bígbà tọ́kẹ́ bọ́kọ jẹ ogun ni. bígbà tí ń jẹ gini ọmọ rí kò ní dùn. àbúrò ọkọ lọ lawọ́ òun ní mọ̀ rí sí pé àǹtí kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ òun ní rí bá sọ òun ní rí gbé bànújẹ́ kò lára ẹ̀ èyí ni wọ́n máa kọ́ lọ́wọ́ òṣèṣètè pọkọ mi kó wọn fẹ́ léyìí. La ilaha illallah. bẹ́ẹ̀ni. kóhun súpó fẹlẹ yìí. ngbọ ọkọ yẹlẹri ibú kalẹ̀. ngbọ ọkọ yẹlẹri ibú kalẹ̀. wọ́n gbẹ́ yọ ọkùnrin báyọ̀ lẹ́fì máa gùn lẹ́mìí mọ́. bọ́yá lẹ́yìn náà. àfitẹ́ ẹ bá yọ àwọn obìnrin kó nóbà níjẹ́. ẹbí tí ẹ̀gùn mọ́tẹ́lẹ̀. ẹ bá dé pọ̀pọ̀lọpọ̀ adé níbọ̀ kéèké wọ́n doni mọ́ndẹ́. wọ́n ní deni mọ́ndẹ́. wọn ò bá loko mọ́ndẹ́ ọmọ òní lọlé ìwé. bẹ́ẹ̀ mo wí ẹ má jà rọta ẹ̀yọ ọkùnrin tí yín lọ́wọ́ yín lónìí. ẹ̀yọ ọkùnrin tí yín ni ayé wa tàwọn obìnrin náà díẹ̀. ẹ̀rí wọ́n ti ń sọ lábẹ́lẹ̀. wọ́n ti ń sọ. ibẹ̀ òun náà ló sì mọ. Adama lè ṣe. kárí ara. kámọ́sán kásì kó dìjà kẹ̀kẹ́ bá jẹ́ òṣètò ọmọláńgídì òṣè ìwúrà bàbá sálí. wàlá tẹ̀sítì ó àtàdìlú bẹ́ẹ̀ nìṣẹ́. gbogbo gbàlá yíwọ́ tó mi. wàlá ọ̀hárá sí tó. àánú àwọn obìnrin ṣe mí báyìí. fàlẹ́ tẹ̀mí nùkún lálẹ́ bẹ́ẹ̀ni. fàtẹ́bẹ̀rù wa kàlmọ́ alákọ̀tì. kẹ́ni obi ẹ wò lórí lónìí ẹ wò lórí wa àwọn adélébọ̀ kékèké. àwọn ọlọ́sọ̀rọ̀ ọlọ́mọdé wọ́n kó okó mọ́ndẹ́. wọ́n lè rúpọ̀ wọ́n sì lọ́kọ. wọ́n sì lọ́kọ ńlé. àbá yìí wọ́n lọ́kọ. àwọn tàǹgìrì ọkọ. eléri ibú ọkùnrin tí ò lójú tì ọ̀ní àyà rẹ̀ ṣe fi gbọ̀n. ọlọ́run bá kẹsẹ̀ náà lì. karramallahu wajhahu. ṣé ìwà Lukman ńgbà tí nǹkan dàrú tẹ̀bi àwọn so serious àwọn ibi kan bẹ seriousness wà ní critical ebi ọ wọlé tó àlí Fatima lọ́dà nẹ́bí kò ní nǹkan gbà anabi àti jẹ́ nílẹ̀ àwọn òjijì kankan tí wàá tún gbàjọ́ mẹ́jọ lọ́wọ́ tí yìí kò ní nǹkan gbà mẹ́ ọ padà wálé wọ́n ní mo fẹ́ gba yìí sì ní lọ́dọ̀ yìí ní sà kẹ́ yọ̀ǹda fún mi alẹ́ ní kíni wọ́n ní màmá mi tọ́tọ́ mi Nana Aisha wọ́n mọ̀ bá àti ràn wú wọ́n sì kọ́ mi. wọ́n náà má jẹ́sẹ̀ ìyá rẹ̀ ọparun. alili sọ̀rọ̀ wú oníhin sọ̀rọ̀ wú n bọ̀ wá lè kó òwú wa ó gbé àdá ọlọ́ọ̀gé òwú wa ọ̀ya máa ná yàwó wa náà tó kú sápẹ̀rẹ̀ n bọ̀ lọ́lọ́ mo fẹ́ kiri lọ aláyé mi kọ́ wọ́n kọ́ bọ̀ mi ìmọ̀ nílò ta aliwa gbé òwú yóò kiri lọ yàwó wa ni ẹ wá ẹ lè ta bẹ́ẹ̀ ti ń lò yìí ẹ máa polówó ni alibo ní polówó ẹbẹ mi ni yóò ṣe bẹ́ẹ̀ ni
ta. bẹ́ẹ̀ ti polówó náà nù. ìyàwó mi ràn wú èmi ní kiri. ìyàwó mi ní ìrànwọ́ èmi ní ń ta. ẹ máa wí báwo. bẹ́ẹ̀ lè bá jáde báyìí àlì yóò hàn ni. bí bàtà wàhálà jà lóbi bí buhari yẹn rajà àlì. ojúlé kókó mọ́ fọ. àlì kirikiri fa kọ̀rẹ́ ni náà lọ́wọ́ ẹ̀. bó ti rú lọ lóru wọ. kọ̀rẹ́ ni náà. yà rẹ ni náà. ẹnjẹ́ tó tún wá rẹ̀ ni rà lọ́wọ́ rẹ̀ àwìn wọn tún rà. ọtán ọkùnrin dáadáa nu. ẹ máa wọ nǹkan àwa lẹ́fọ̀ alẹ́ kan náà ní a máa ń sọ wòlímọ̀ ẹ̀ ládùúgbò àbẹ́nsàdúrà ìsomalókọ̀ bàbá kan wà jáde yọ àmúwà sọ̀sọ̀ jáde yọ afisada bọ́sì alájì mamu ẹjọ ẹ̀rọ kíkẹ́ tó lè mọ̀ sàdúrà yẹn lọ. má sunkún tọrọ bàbá yàrá tí má sunkún ẹ̀yin rí mi tán má sunkún kẹ́ tó lè mọ̀ sàdúrà yìí lọ. tàlàkọ́ ẹ gba wàsó yìí jágbọ́n tó ń wúyé má sunkún ẹ sàdúrà fáfúsá kí ló ṣe láti 1985 tàti dábì dóbi sẹ́ kọjá màlá ọmọ rìnrìn eléri ibu ni ọ eléri ibu ọmọ kọ́ ma ni ọ ọmọ jẹjẹ kọjá wọ màlá òun ni kódà ata onírasọsí lọ́rùn bá a ti jẹnu lé òun ni abáyé tóbi kàṣẹ rí. ká ní kàṣẹ rí kátẹ́gùn ọmọ gbọ́dọ̀ fẹ́ yóò dì mọ́pọ̀ náà. àṣegbẹ́ lọ ń jẹ. ìgbẹ́ ni sanni yó mara dáradára. ẹ yóò bí kó olùbànújẹ́ ni ẹ má fi wọn sínú ìbànújẹ́ mọ́. ẹ má fi wọn sínú ìbànújẹ́ mọ́. ẹ ràn wọ́n lọ́wọ́ ni ẹ má dákun wàhálà wọn. ẹ má dákun sọ̀rọ̀ wọn. ìrìn ni má dákun wàhálà wọn kéńtọ̀ wọn náà bọ́ nu wàhálà tọ́lọ́. bẹ́ẹ̀ni ọkùnrin tí lọ wá lónìí ká sì sọ. manaka yìí. ẹ yọ wọn kó nu wàhálà ni. ẹ dákun. ọkùnrin àwa jásán àyà ànísẹ́lẹ́wọ́ àgbọ̀ bùkátà obìnrin àwa sọ̀rọ̀ sàwọn ọmọ ọlọ́mọ lẹ́nu. ẹ kọ ọkọ rámọ. tala sọ mọ jẹun wàásù méjì. ẹ kọ ọkọ rámọ. yire ẹ kọ ọkọ rámọ. kí ni rámọ ń jẹ. kọ mọ bóòlù àwọn rámọ ti ń lọ léèwé ó ń fìlà bu ọgẹ fìlà wọn náà ni. wàlá tastati'u an ta'dilu bayna an-nisa'i wala harastum tàbí kí n tó bẹ̀rẹ̀. fala tamilu kullal mayli gbèsè jẹ́ òní ọmọ rí sẹ́. fatadharuha kalmu'allaqati. abáwa ìmáàmù kó pín ẹ̀ láàfà kan kó lọ fẹ́ fẹ́yàwó ẹ̀rù ń bà mí fún wọn nísìn ẹ wá jẹ́ kí tiẹ̀ yàtọ̀ àdúrà nígbà brọ́dà mi nù àbáṣọ àìbù ẹ jẹ́ tiẹ̀ yàtọ̀ nínú àwọn afá tí ma yí obìnrin kò ní ìbànújẹ́ ní kẹwàá àwọn obìnrin kan bẹ́ẹ̀ jòkó ní sọ wọ́n sì pè fáwọn afá ni. wọn à ní sèpè fáwọn afá kí n ta fà bẹ́ẹ̀. kọ́ra lèmi ń sèpè fọmọ afá alágbájá nu ọlọ́run anibi ayé ń bàjẹ́ lónìí kó sẹ́yìn rẹ̀ njọ́ tó ń pàdé òun rò pé wọlé àní ọlọ́run ó sọ̀kalẹ̀ sí i la ilaha òun rò pé òun illallah. ti rí bi sọ̀ ká bóyá tó jẹ́ ìmáàmù tó àṣà àgbákò tó tún kó bá ń yọ gbàjẹ́ mẹ́jọ lọ́wọ́ ní jẹ́ lómi àṣà ìmáàmù jẹ́ ànámọ́ ni ẹjẹ́ tí yọ yàtọ̀ ọkọ̀ tó kún mọ́ lọ́ra yìí. ọwọ́ sì gbọ́dọ̀ sí lára ẹ̀. ẹ má retí pé kò ní bu yín ẹ má retí ẹ. ẹ má retí ẹ. ẹ wùjọ tí nana Aisha ẹ wùjọ tó sekisa fa nàbì. sallallahu alaihi wasallam. yàtọ̀ fún ìta nàbì fi lé lọ tó tún padà gbá padà. bẹ́ẹ̀ni. tọ kọsẹ̀ nàbì kọ nàbì kọ ó tún gbà padà. ọkọ Aisha ó sì gbà padà. bẹ́ẹ̀ni. ìyá máa ń wo tíra gangan ni. ọ̀kan nù njọ kan ọ̀kan náà àwọn ìyàwó ilé rẹ̀ ìyàwó ilé tẹ́jú jókòó ọkọ̀ kan náà kèésà lè kèésì gẹ́fẹ̀rẹ̀ndì ìyàwó ilé ànábì Muhammad sallallahu alayhi wa sallama. ọba ànábì ní ìgbó ní ọ̀rọ̀ sọ ìwọ̀n sọ̀rọ̀ sáà létí kẹ́lẹ́kẹ́lẹ́ Aisha sì ń gbóúnjẹ bọ̀ wá ó sì lọ́wọ́jú ànábì ó ní kórogún òun ni kílẹ̀ kó ṣe kó gbóúnjẹ kalẹ̀ kọ́ mọ́ lọ ó sì pòṣe sàrà ó sì dájà náà Muhammad sílẹ̀ lẹ̀ sallallahu alayhi wa sallama. àwọn sábẹ́ káwọ́ lérí àwọn bàkárẹ̀ bú ẹkún tó jẹ́ bàbá rẹ̀ kai. yé ọmọ mi lọ dájẹ́ rẹ̀ síwájú ọkọ rẹ̀ yìí anabi sì buẹ́rì ọlẹ́yin sábẹ́ bẹ́ẹ̀ bá ló ń jẹ́ jẹ́ ibi tó ti wùyàwó mi kí n jẹ́ lónìí ilẹ̀ ẹlẹ́ ni anabi sì ń jẹun ilẹ̀ ẹlẹ́ o. nílò àwọn tọ̀hún rí náà. Allah sallallahu alayhi wa sallam. bíyàwó tẹ bá dájẹ́ tẹ sílẹ̀ lẹ̀ yọ jẹ. kò tí a ní ti dálẹ̀ bàbá kò ní ti dálẹ̀ ìgbóúnjẹ àbọ̀ tó wo ojú ẹ̀ lásán ìgbádùn ní ẹ̀dẹ́ apàdà sí. La ilaha illallah. yóò kí sàdélé kan fún jọ náà. àtọ́ awítá ìwí lọ́nà òkè súnà níyà yín. bàbá. lẹ́ńkulẹ̀ àwọn àfa àdúrà lókè súnà. ilé àwọn àfa àdúrà yìí náà ni. ibi kọ̀rọ̀kọ̀rọ̀ kan báyìí lábá pàdé àwọn jàmá àfa tàwùfíkì tára àwọn ajá lù súnà. àwọn ní tirikọ́tà. àwọn ní tirikọ́tà lẹ́bà ń kú ìyàwó yìí lẹ́sẹ̀ ẹ̀jẹ̀ bá bo obìnrin. wọ́n sẹ́ asàfùlà wọ̀lọ́wà subhanallah wọ̀lọ́wà asàfùlà wọ̀lọ́wà subhanallah. wọ́n pẹ́ wọ́n lù ọ̀tẹ́lẹ̀ wọ̀lọ́wà. La ilaha illallah. wala tastati'u an ta'dilu bayna an-nisa'i. Imamu Magaride ọlọ́mbúra ni onílànà. wala láyéláyé. tastati'u an ta'dilu bayna
بين النساء ọ̀rọ̀ ló ń búra òun fira òun búra ní láyéláyé ẹ̀ lè rí déédéé ṣe fúnbìnrin tán. أن تعدلوا بين النساء. ṣé màmá yín bẹ láyé màmá ń bẹ ẹ dá mi lóhùn abẹ́ ti lọ family house ni. ṣé màmá ń bẹ. wọ́n ti lọ family house wọ́n ti lọ bá. ọlọ́run kẹ́ wọn. àmín àmín. àmọ́ step mother yín sàn bẹ bẹ́ẹ̀ni. àyè bá yọ fẹ́ lómi ma bàbá tí yọ fẹ́ lómi ma wọ́n fẹ́. bá tí yọ jọ bá mi nù ọ bá mi yàwó mẹ́rin bá mi fẹ́ mẹ́rin lèmi náà sì ní 2002 mọ́ pa káàdì. bá a ní ti pa káàdé ọlọ́wọ́ sara yókù náà bẹ́ẹ̀. àmín. bàbá kẹ́ lọ sọ fún wa wọ́n ní bá gbogbo wa tábà sí àlìjẹ́nnà táwọn afiri wa pẹ̀mọ́ àlìjẹ́nnà ó kù fíìsà tẹ́ wọlé. ǹjẹ́ kí ni fi sọ òun. wọ́n ní fíìsà táwọn àlìjẹ́nnà ní kíyàwó pé mẹ́rin. kó o láwọn àṣẹ báyìí bàbá. gbogbo ẹ̀ níyàwó kẹyàwó méjì ẹ̀ ní fíìsà. ẹ á sọ mẹ́yìn tẹ́ ẹ ní. ẹ ní fíìsà. á sọ mẹ́yìn tẹ́ ẹ ní. ولا تستطيعوا. ìyàwó rẹ̀ sì ló ní gba fíìsà láyéláyé ọ̀kẹ́ tó wà wáyé mọ́ nìyí. أن تعدلوا بين النساء. àbá kéèyàn níyàwó méjì mẹ́ta mẹ́rin àbí kò níyàwó kẹ́kọ̀ọ́ tó níyàrá yé wọ́n di méjì. أن تعدلوا بين النساء. takute méjì la méjì o àbá ẹni níyàwó tó níyà takute di méjì inú ìyàwó rẹ̀ ọ̀gbọ̀dọ̀ bàjẹ́ kínú ìyá rẹ̀ ọmọ dùn كاي inú ìyá rẹ̀ ọ̀gbọ̀dọ̀ máa bàjẹ́ kínú ìyàwó rẹ̀ ọmọ dùn كاي. takute méjì ni wọ́n bẹ́ẹ̀ ni أن تعدلوا بين النساء. ìyá rẹ̀ ló bí ọ lóòótọ́ sí dèjì sí ọ lójú ó sì fún ọ lọ́mú ó sì fún ẹ. ọdún méjì lè fún ọ bẹ́ẹ̀ni. ọdún tí ìyàwó rẹ̀ fún ọ lọ́mú. كاي. amúdọ́jọ́ kú. amúdọ́jọ́ kú gbogbo wa yíyẹ tí ìwọ̀n lẹ́nu ọmú. أن تعدلوا بين النساء. àfa wọn nìkan ni ìyá rẹ̀ bí wàdùn tẹ́lẹ̀ yóò bí fún ọ tí ọmọ jẹ́ àrọ́mọdọ́mọ fún ìyá tó bí ọ àfa bàbá. ìyá rẹ̀ gbé ọ sẹ́yìn lọ́dún méjì lọ́dún méjì. àbọ̀dún mẹ́ta wọ́jọ́ tó ń tán tiẹ̀ lé àyà tíyàwó rẹ̀ tẹ̀ láyà. ọdún mélòó ló fi tiẹ̀ lé àyà. ọlọ́run lọ́kọ́ ọmọ iye ọdún ọ̀hún àtẹ́kù ni. La ilaha illallah. àtẹ́kù. أن تعدلوا بين النساء. yàrá màmá rẹ̀ bàbá rẹ̀ ó lè wọ́ wọlé wọ́ bẹ́ẹ̀ níbo. wọ́dún tí wọ yàrá tiẹ̀ para ń wẹ ọwọ́ bẹ̀ kótútù mọ ọwọ́ bẹ̀ bírí ń fọ ọwọ́ bẹ̀ bírun rẹ̀ dùn ọwọ́ bẹ̀ bọ́ jẹun ọwọ́ bẹ̀ bí ọ̀jẹ̀ ọwọ́ bẹ̀ bí ọ̀rẹ́rìn ọwọ́ bẹ̀ bí ọ̀rẹ́rìn ọwọ́ ntúlásì. bínú rẹ̀ ń dùn ọwọ́ bẹ̀ bínú rẹ̀ ń bá àwọ̀dọ́jọ́ kú. wàrà njọ tíjú ẹ àfa tí yàrá ń bá fojú pọ̀ ọwọ́ ntúlásì. kò ní wọ kíni kíyàwó máa gbó gba. أن تعدلوا بين النساء. àwọn méjì wọn gbọ́dọ̀ banújẹ́ wọn gbọ́dọ̀ àìtorí ìyá pàyàwó lẹ́kún àìsí torí ìyàwó pàyà lẹ́kún. bẹ́ẹ̀ni Ọlọ́run wa ló lè ṣe dọ́gbandọ́gba láàrin wọn. أن تعدلوا بين النساء. o lè ṣe rí o lè rí dédé ṣe láàrin wọn. ولو حرصتم. kọ́dà bọ́ wọ́n sojú kòkòrò kọ́ mọ́ sẹ̀síbì kan sẹ̀síbì kan. ولو حرصتم. àfa ẹni tó ní wàásù kan lé lápò tí ò ní kankan jù bẹ́ẹ̀ lọ ìyàwó rẹ̀ wá ń fọṣọ látàárọ̀ dalẹ̀ ọwọ́ àdọ́wọ́ alẹ́ ìyàwó adédàkẹ́ bò mí wàásù fẹ́ra búrẹ́dì kì í mutí máa ṣe wàásù bẹ́ẹ̀ nílé ọwọ́ àárẹ̀ sòkòtò lọ́wọ́ tó fẹ́ mú wàásù fún ìyàwó rẹ̀ ìyá rẹ̀ bá pè láríwájú ọ̀là àlùbáríkà àmímà. dákẹ́ bò mí wàásù fẹ́ra karosíìnì tí ń gé dáná owó ni òsì ju wàásù lọ yìí. ìyá ni ó gba wàásù nàbí ìyàwó báyìí máa mú bó lẹ́sẹ̀ wàásù. ẹ wá wí. bọ́ọ̀ wá sọ yìí pé ọ̀dà gbé fún ìyá mi màmí my dear mo fẹ́ mú fún ọ màmá tó wá béèrè já gbé fún màmá ẹ gbé fún ọ ṣé o ti gbé fún ọ. ọwọ́ pé ìdàtọ̀ pé tọ́ ọlọ́wọ́ gbèmí lékè yá ìjọ ọlọ́pàá kan jẹ́ yàrá ọ̀pá ọ bá a béèrè yìí màmí bá a béèrè tọ̀hún màmí ọlọ́wọ́ gbẹ̀mí lékè yàrá yóò kàn dé yóò kú yóò. ọ̀fọ̀sọ̀ látàárọ̀ ọwọ́ kun tí wọ́n jẹ kí yàrá tó wà rẹ̀ jùgbà bá a gbọ́ bẹ̀ kárí náà àdìjí sọ̀kalẹ̀ yàrá tó rẹ̀ jùwà yóò ti yọ páànù wa. ọlọ́wọ́ gbèmí lékè yàrá rẹ̀ ولو حرصتم. bó o tó lọ sọ fún yàkí màmá ọmọ yín Síkírá obìnrin mi tí mo sọ látàárọ̀ òun lọ fẹ́ ra búrẹ́dì mo ní rí so ti gbé fún. wàásù ń gbé fún gbà yẹn wá wí náà ni gbé fún gbé fún èmi náà mo bẹ́ẹ̀ gbé fún. ọlọ́wọ́ méjì tó mu nígbà bí Síkírá ò ní kalẹ́ ní ọmọ mi dé ọwọ́ níta ìwọlé ní gbòòrò kẹgbà lọ́wọ́ ọmọ mi mọ́ lè gbé fún ọlọ́wọ́ sọ sí ilé gbé fún. ولو حرصتم. bá a bá sojú kòkòrò kọ́ ọmọ sẹ́ẹ̀dì kan ọ̀sẹ̀. فلا تميلوا كل الميل. àyíkpàsẹ́ yẹn nìkan yẹnyẹn ọ̀pọ̀rọ̀ pàṣẹ yìí yára yẹnyẹn kò fi hàn yàwó lé mọ̀ àyíkpàsẹ́ yìí yàwó yẹnyẹn kò fi hàn yálé mọ̀. فتذروها كالمعلقة. má jẹ́ kó bí ọgbà làákà yìí rẹ kọ́ máa sọ̀rọ̀ tí o rà sí yàrá rẹ̀. فتذروها كالمعلقة. ìyàwó rẹ ni màmá rẹ bù lónìí ọ̀dọ̀ yàrá tí ẹ wá kí ni ìyàwó mi sọ fún yín yàrá tí ẹ ń bọ̀ o ẹ lè pọ́npọ́n lọ́mọ o wọlé tẹ ẹ gbígbèsè tẹ kọ bàdá láyé nu. ìwé sí ìgbàlàyé bọ̀ràn. àbá yìí. فتذروها كالمعلقة.
معلقة bele tó wà pàkàtì ìyá lọ pàtì àbí ìyàwó tí wọ́n wà ládèédè gbígbà bẹ́ẹ̀ ni kí wọ́n kọ́ ló bí abẹ́ni kí wọ́n kọ́ má fún wa. ṣe bẹ́ẹ̀. وإن تصلحوا báà ní bọ́ àfà bọ́mọ̀ ìbá kú díẹ̀ káàtó mọ́tò tòkunbọ̀ ní túnṣe. وتتقوا wọ́n ń tún sí lìhú. وإن تصلحوا bọ́ ọba lè tóbi ṣe pẹ̀lú sùúrù. وإن تصلحوا bọ́ ọba lè tóbi ṣe pẹ̀lú bẹ̀rù ọlọ́run. وإن bọ́ تصلحوا ọba lè tóbi ṣe pẹ̀lú kọ́ ìyàwó fún dáadáa. وإن تصلحوا tóbi ṣe pẹ̀lú kọ́ wọn bá ṣe pa ọ́ni sutat ọ́ni sutat ìmọ̀ àwọn alákọ̀wé káre ń bẹ̀ o. bẹ́ẹ̀ bá fẹ́ mọ ìyàwó. bọ́bá kọ̀ gúdẹ lẹ́yìn alákọ̀wé yẹn wà lìjẹ́ náà. bẹ́ẹ̀ bá fẹ́ dá ìyàwó alákọ̀wé mọ̀ ètè láti mọ̀ yóò yọ níbi ìdí yarin ni. Kí ló dé? níbi gígẹ. kíkì lé. bí lè wẹ̀. yóò dáná. bí darí ibi iṣẹ́ bọ̀. yóò bù kèrè ọkà. وإن تصلحوا وتتقوا kàkẹ́ nẹ́bì baba. obi alákọ̀wé máa báyàwó rẹ̀ ṣe rí kò ní fi ronú yàwó fẹ́ kó lè fọ́ọ̀tù báyìí ọkọ wà sùn báyìí. nígbà tó fẹ́ jalè. yà kí látẹ̀yìn. wá kí látẹ̀ yìí kàkàtì yàwó kò ọmọ ìdá máa parí ìtẹ̀wé ìpàdé bẹ́ẹ̀ yà sẹ́bẹ̀ fáwọn ìyàwó tí wàá jáde rọ́bà yìí. àwọn kárí ara táwa ń bẹ yìí. rí sí ń fẹ́rẹ́ rọ́bà yìí. àwọn tàbí tírí tẹ̀ ní ọmọ. rasaki wa sè báyìí ọwọ́ kì í jẹ́ ìpàdé. eléyìí kú wo ni. ọwọ́ atẹnu mi bàdó gan ni. báwọn ìyá kọ́ bá dé ebi ń bọ̀ ṣe kí ló sùn wọ́n ni. sọ́yọ́ atẹnu mi bàdó gan ni. tí mo jẹ́ bí ìyàwó àná ni. ìyàwó àná àbí kí ló dé gan náà. àbí tẹ̀lé ẹ̀kọ́ ní bí sẹ́ńtì. ẹ bá ṣe pọ́ùn yẹlẹ́rì ibùyọ̀ wá kì mí látẹ̀yìn. وإن تصلحوا bẹ́ẹ̀ bá lè tóbi ṣe pẹ̀lú sùúrù. وتتقوا tẹ̀sí páyọ̀ ọlọ́run lérí wọn. فإن الله غفور رحيم. inú mọ́tò tó kún bọ̀ wọ́n náà ara kan wọn náà rà kan. ọ wà sórí búlọ̀dì àbó sórí rẹ̀ ó kù sáré yàtọ̀ lójó náà kó tiẹ̀ ọ̀hún. ọ̀tẹ̀rẹ̀ mọ́tò tó kún bọ̀ ọ sàgbákulẹ̀ àbó sórí rẹ̀ àbósorí. ńlọ́dọ̀ rẹ̀ yọ sí ọ yọ kọlu ọ olùmọ̀ méde pé olùmọ̀ mọ̀nádá yọ sá gudu ó síbi lè kan má mọ̀ yàn kí. ó bí olè bàjẹ́ gbogbo ẹ̀ bí ọba mọ̀nádá ó lè gudu síbi bẹ́ẹ̀ni kó ní ẹja kúrísà tó lágbára abẹ́rẹ́ tó tọ́ fẹ́ bẹ́ẹ̀ni. yes rígì tòun ẹlòmíì ò sì ó bí mi ò mọ̀nádá àmọ́lẹ́ni bẹ́ẹ̀ni èèyàn ní ó gùdù ń bẹ̀. yes ó ní ẹja kúrísà tó dáa wani. ó tún wá lé àwọn nìkan jẹ́ mọ́kọ́ fún bíbí àti ayé fẹ́lẹ́ bá ẹyọ kan lẹ yìí ní sáwà yìí ẹyọ kan lẹ ní lè máa ròyìn ẹ lé wa alìtẹ́nà ẹyọ kan kóńbi alìtẹ́nà jà yìí tẹ́ ní àwọn kọ̀ọ̀kan kí ló dé. mo gbádùn obì ẹ̀rọ kẹfà alìtẹ́nà lẹ fà wa bàbá ẹ dákun ẹ má jà ayọ̀ kan o àkílódé. ẹ mọ ìyàwó tá a fẹ́ láti jẹ́ àwọn nani. náà ń bọ̀ wá níjọ́ àgùn káàkọ̀rùn. Akramakumullah. ọmọ wa wo ibi tó bẹ̀ bá da sí o ibi tó bá kú díẹ̀ káàtó ọmọ ìfojú fún bẹ̀. ìmí yóò sun ilé báyìí sásìn tó ṣe ọ̀sọ̀ kọ̀ mẹ́rẹ́ ṣe ni àwọn bọ́ bá dáná fún ọ báyìí ọ fẹ́ jẹ ká mọ̀ ó tún wá láwọn ọmọ náà tí ìrù ọmọ dùn ó tún wá lè ṣàdúrà fún ibi ó púpọ̀ gùdù sínú. ibi tó gùdù sí òun fi dí tí ò gùdù sí yóò náà dáa. ọmọ fìkan dì kan ni bẹ́ẹ̀ni omi yóò tó kalẹ̀ bí. ẹlòmíì ọmọ náà dá lẹ́yìn náà ó tún mọ ejaculation sí Allah. lẹ́yìn náà ọmọ ìyá rẹ tọ́jú púpọ̀ Allahu Akbar. ó fẹ́ràn ìyá rẹ kí ló púpọ̀ tún wá kó tó ń wá ká. àfàyè ọwọ́ kùsùbí kó mọ pèdè tó dáa fún ọ kò mèdè pè fún ọ ọmọ pé. gbogbo bí ọ dáhùn fi díbi tí ọ dáhùn. àfọwálẹ̀ dá tán ni. Inna nisaa ẹ ra wo bi. kasijari nabatina maa. wọ́n dàbí igi tọ́lọ́ ń pè fún wa ni. Mini onamurro. ń bẹ́ẹ̀ nu igi tó korò. Wabadul murri ma'akulu. apá kan tó korò ń sì ṣe jẹ. Inna nisaa àwọn bi. wala suwirina min dhamin. bẹ́ẹ̀ bá fi gbogbo tí ń bẹ láyé kẹfì ṣe góòlù kẹfì ṣe lọ́sọ̀. Min dhahabin. kẹfì ṣe lọ́sọ̀ góòlù. Fihinna Eba. min afawatil jali takhayilu. ẹ rí ibi kan lára ẹ̀ tá a mọ̀ kí ó ṣí ọ aláwọ̀ de eléyìí lára obìnrin bá a ti dá wọn ni. Inna nisaa àwọn obìnrin. mata'un aina an khuluqin. bẹ́ẹ̀ bá ń kìlọ̀ kí ó má débẹ̀ mọ́ má wù àbáyé mọ́ má wù tó ń kìlọ̀ wà kan fún jojúmọ́ ayé. Fa innahu ìwà tó rí ọmọ débẹ̀ mọ́. wajibun labudda maf'ulu. yóò tún ṣe torí kó wọn yàtọ̀ fọ́ọ̀mù àkókò ọmọ ìpọ́n ló ni wọn bẹ́ẹ̀bì ni wọn bẹ́ẹ̀bì. Wa ma wa'adnaka bọ́bìnrin bá promise rẹ min sharrin wafayna bihi. bọ́ wọn sàbúrú fún ọ àbọ̀ wọn hàn lẹ́mọ̀ yóò ṣe é o. Wafayna bihi. wọn rí kanjú òní bàbá ọ̀rẹ́ mi ìyàwó ọ̀rẹ́ mi kan ni n bá ti dákọ̀ afá bíbọ̀ ọmọ ìní dákọ̀ ẹ̀ lọ́wọ́ ní màálìmù ẹ kìlọ̀ fún ọ̀rẹ́ yìí o ọmọ yà wèrè njọ́ kan o. kí lẹ fàdé bẹ̀ wọn. dákọ̀ mọ́ yà wèrè àti yóò ṣe bẹ́ẹ̀ ọkọ̀ àyọkọ̀ rẹ̀ ń wèrè ẹ máa gbọ́ bọ́ba wà níjọ́ kan lọ́kọ̀ bá pè mí màálìmù màálìmù bọ́ba kí o tó lè wọ́n pàṣẹ náà bú. wọ́n ti pa. dákun. irú àgbákò ní àdáwá ni ọmọ ìjà àgbákò kíkọ. nígbà tí wọ́n débẹ̀ ẹ̀ bá àṣebọ́kọ ti wọlé tó ní ọba ń gúnyán àtẹ̀fọ́ rírò
àti chicken àti pọ̀mọ́tọ́ tẹ̀ra lẹ̀. sẹ́yìn gbọ́dọ̀ mọ́ ìyàwó wa mú òkúta okòó nínú abọ́ yẹn yẹ̀pẹ̀ sínú abọ́ ọbẹ̀ eérú sínú abọ́ adìẹ ọkọ wa ni àyè lọ wẹ̀ náà òun á wẹ̀ tán lọ́dì ó sí abọ́ yẹn dé òkúta lọ́ba ó sí abọ́ ọbẹ̀ ọba yẹ̀pẹ̀ lè pè mí kó wọn pa àṣẹ ti pè mí tán ó kì í kọ́ mọ́tò mọ́lẹ̀ tó ń ti táwẹ́nù láì wọ kankan ó di ọlọ́jẹ̀ ilé baba yàwó. ọ̀tà kó wa labalábá. ọba lè gbé baba yàwó wa ẹ kí ẹ sáwọn ọmọ yìí ọlọ́ gbé baba yàwó àti ìyá yàwó wọ́n sì bá mi lé ńgbà tó fi lọ ní ńgbà tí èdè yàwó ti pàrọ̀ abọ́ ó ti gbé yẹn síbẹ̀ ọgbẹ́ fọ́ síbẹ̀ àtàdìẹ irú abọ́ kan náà ni o ọ̀rẹ́ màálù nínú ẹ̀sìn dé ìpàṣẹ lẹ́kùn lónìí ẹ̀yẹ sí abọ́ màálù èmi ọmọ ntẹ́ dé bẹ́ẹ̀ n ò lè sábọ́ alájì bàbá yẹn wọlé ní bá alájì ẹ sí abọ́ alájì ọ̀ gbádùn ni wọn náà sí nǹkan rẹ ọ̀rẹ́ yẹn lóhùn ò lè ṣe bí kí wọn sábọ́ mọ̀mọ́ ntẹ́ dé nínú abọ́ ni sáà nígbà tó sí abọ́ yẹn dé ọba yẹn ìyàwó sì dúró báyìí yóò sí abẹ́ ẹ̀fọ́ ọbẹ̀ fọ́ yóò sí abọ́ adìẹ ọba adìẹ ọba dúró báyìí èmi àwọn bèrè pé kí ló ṣẹlẹ̀ bàbá kan náà bàbá yàwó náà bèrè kí ló ṣẹlẹ̀ ìyàwó bá ní tọ́ bá mi màálìmù tó láti bí ọ̀sẹ̀ kan pé kí n sàn abalẹ̀ wa bíi àkànjẹ́ gbọ́ ni bí kí ni o ti ṣe wọ́n skánskánu. wọ́n mẹ́ wà á dín nẹ́kà. ẹ wo nǹkan o wọ́n wá lọ tán bàbá yàwó lọ tán tìyá yàwó ìyàwó wa ní màálìmù ẹ̀wọ̀ rẹ̀ yìí kọ́ bọ́ sokoto kọ́ ẹ̀wù tó wẹ̀ láti àyínlọ ọlọ́jẹ̀ ilé bàbá mi lọ́wọ́ ìbọn sọ pé wọ́n yàwó rẹ̀ ọ yàwó rẹ̀ àbọ̀ sí èrè nísì. wọ́n mẹ́ wà á dín nẹ́kà. tóbi bá promise rẹ. mi sọ̀rọ̀. wọ́n sàbúrú fún ọ. wọ́n fẹ́ iná bí. yóò sì ká rẹ o. wọ́n mẹ́ wà á dín nẹ́kà. bàbá promise rẹ. mi nìkẹ́rì fama mutulu. ipò wọn sì dára kẹfọn àbọ̀ wọn yọ lọ́wọ́ àjọ tó bá gbà lóṣù yìí wàhálà yọ lọ lára kò ní sẹ́yìn lásìkò ọba ní àrísí oṣù ti parí. n máa dààmú wọn ni n máa bá ti kó fún ó ti kó o ó kó àwọn ni o n máa bá ti kó fún mi n máa dààmú wọn ni àjọ máa ló bí ọ̀sẹ̀ méjì kí n máa lé ọ̀sẹ̀ kan sí àbọ̀sẹ̀ méjì kó tó pín gbà mí yóò máa lọ lára àwọn tó bá lóun ó sì ọ ní jàmbá kan yóò sì bá ọkọ̀ tó kún bọ̀ tó ra nù ní mọ́tò tó kún bọ̀ wọ́n ní ara kan ọ́ fi ìlànà àbọ̀ paasi nínú èmi ni mo bí ìwà láyé èmi ni mo bí bọ́mẹ́ni bá dára àfi ìṣèyànrà ni èmi ni mo bí. èmi dandan èmi ni mo bí wàláyé èmi ni mo bí kọ́ máa lọ bẹ́ẹ̀. èmi ni mo bí wàláyé èmi ni mo bí bọ́mẹ́ni bá dára àfi ìṣèyànrà ni èmi ni mo bí. ọmọ tó kéwú. èmi ni mo bí. èyí tó kàwé. èmi ni mo bí. ọmọ tó kọ́ṣẹ́. èmi ni mo bí. ọmọ tó ní tẹríba. èmi ni mo bí. ọmọ tó ṣe balẹ̀. èmi ni mo bí. ọmọ tó ṣe ránṣẹ́. ọmọ tó ṣe múròdé. ọmọ pẹ̀lẹ́pẹ̀lẹ́. ọmọ àtijú. èmi ni mo bí. ọmọ ní bá a dára àmì ìṣèyàrá mi. èmi ni mo bí. yé ọ̀dà náà ọmọ mi kọ́ wàláhì mi ọmọ kí n fagbọ́. ọmọ mi kọ́ wàláhì mi ọmọ rí. tó lórí ibú ọdún tara yóò ṣe ẹ̀kọ́ fún. ọmọ kí n fagbọ́. ọmọ kí n mutí. ọmọ jàgídíjàgan. ọmọ yàdá yọ̀bẹ. ọmọ agbóhìnrí. ọmọ tí ń dá lóró. ọmọ tí ń dá lóró. ọwọ́ ọdún. ọmọ jágbàjágbà. ọmọ kàwùkàwù. olórí kú ọmọ tàrà ẹ̀ṣẹ̀ gbé fún. ọmọ mi kọ́. yé ọ̀dà náà ìyá mi ni wàláhì òun ló bí mi. ìyá dáadáa. ìyá mi ni wàláhì òun ló bí mi. olóyìnbó ìyàwó. tàrà ẹ̀ṣẹ̀ gbé fún. ìyá mi ni ọjọ́ ti lọ. ìyá mi kọ́ wàláhì mi ọmọ rí. ìyá ti ṣe pé. ìyá mi kọ́ wàláhì mi ọmọ rí. olóyìnbó ìyá tàrà ẹ̀ṣẹ̀ gbé fún. ìyá mi kọ́. ìyá àjẹ́. ìyá mi kọ́. èèyàn gidi lọ́sàn-án. ọba dalẹ̀ adẹ́yẹ. ìyá túlétúlé. ìyá túgbàgbọ́dẹ. ìyá múnábìkì. ìyá alárùkà. ìyá oníbàjẹ́. ìyá múmú elépè. múmú elépè. olórí ibú ìyá tara yóò ṣe ẹgbẹ́ fún. ìyá mi kọ́. ẹ̀ṣẹ̀ gbé fún afẹ́ mi kọ́.